Africa Content TV. Àsìkò yan èdè wa ní àṣàṣe ẹ̀mọ́ ìtẹ̀síwájú lọ́wọ́ yóò bá ló bọ́ sí o. Ọ̀dọ̀ wọn wá lọ bá ti gbọ́tún yọ. Èdè wa lọ bá fi ṣàtúnṣe ṣe ẹ̀mọ́ ìtẹ̀síwájú lọ́wọ́ Yorùbá ló bọ́ sí. Ọ̀dọ̀ wọn wá lọ bá ti gbọ́tún yọ. Èdè wa ní àṣàṣe ẹ̀mọ́ ìtẹ̀síwájú lọ́wọ́ Yorùbá ló bọ́ sí. Dùgbẹ̀dùgbẹ̀ ìjọba tó mí lókè ó ti balẹ̀. Ọ̀dọ̀ wa tó jáde àbí kámẹ́rà àtúnṣe ní kílù ọ̀rọ̀ níbi tó ti lé. Kùdìẹ̀kùdìẹ̀ ojú ara ìlú ti là àtúnṣe náà ń fẹ́ ibi tọ́ Nàìjíríà ti ń wọ́ wá. Ọ̀dọ̀ wa lọ́wọ́ ti gbọ́tún yọ. Èdè wa ni ó fi ṣàtúnṣe ṣe ẹ̀mọ́ ìtẹ̀síwájú lọ́wọ́ Yorùbá ló wá sí. Àwa ló kàn Yorùbá ló kàn. Ìtumọ̀ ni pé a fẹ́ gbìyànjú kó já wa ní ìṣọ̀kan wa ní Nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ká lè fòpin sẹ́lẹ̀yàmẹ̀yà ní Nàìjíríà. Táyé ọ̀rọ̀ ìlú lè kára ìlú má kọ lórí mọ́. Ẹ̀yà wa la ó fi ṣàtúnṣe ṣe é mọ̀ ìtẹ̀síwájú lọ́wọ́ Yorùbá ló bọ́ sí. Ọ̀dọ̀ wa lọ́wọ́ ti gbọ́tún yọ. Èdè wa ni ó fi ṣàtúnṣe ṣe é mọ̀ ìtẹ̀síwájú lọ́wọ́ Yorùbá ló bọ́ sí. Ìfọwọ́sowọ́pọ̀